ọlọ́jọ́ ìbí tòní alhaja fatimot anikade ọmọ ògúnmọ́lá nílùú ìbàdàn ẹ kú oríire o happy birthday. ọjọ́ ìbí ni wàsá kọ́ o. ọjọ́ ìbí ni wàsá kọ́ ọjọ́ ìbí ni wàsá kọ́ o. ọjọ́ ìbí ni wàsá kọ́ bàbá ń bọ́ sókè sẹ́ni màmá dùn ní everybody lọ́wọ́ kí wọ́n pé congratulations ẹ kú oríire ẹ kú oríire. bẹ́ẹ̀ni gbogbo ayé ló ń ṣe congratulations fọlọ́jọ́ ìbí tòní alhaja fatimot anike rọmọkẹ́ ọmọ ògúnmọ́lá nílùú ìbàdàn torí pé ọdọọdún là rórógbó ọdọọdún là ráùsà ọdọọdún là rọmọ òbí lórí àtẹ pẹ̀lú bí òní tí í ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún ọdún tí a wà yìí 17th May ṣe jẹ́ ọjọ́ ìbí anike adé èyí ló jẹ́ kí ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ bí ọmọ ìyá alhaja balikis abẹ̀jẹ́ olúwatóyìn travel all over the world wọ́n jọ lọ sí múra wọ́n tún jọ ń lọ sí amẹ́ríkà láìpẹ́ àti káàkiri Europe wọ́n kí yín pé ewu orí kádùn wọ́n tún ní wí fún yín pé. gbèyàn nírú ẹni ọ̀rẹ́ láyé oníṣàbàmọ̀ wí pé òun wáyé ọ̀rẹ́ lọ́rẹ́ mi bá òrí mọ́kọ́ o gẹ́gẹ́ bí ọmọ ìyá mi lórí. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ yín ti di ọmọ ìyá èṣù oníyà yín o ọlọ́jọ́ ìbí alhaja fatimot anike rọmọkẹ́ aka abẹ́bí white distributor òyìnbó tó ń ta cream ní trade fair awo mr akim eleniyan ọ̀rẹ́ alhaja kòfó ìyá àlíà ní manchester ọmọ tokyo nílùú ìbàdàn ọ̀rẹ́ ọmọ làbákẹ́ oní cream ní trade fair àjọṣe yín ò ní bàjẹ́ o anike adé owó màmá gbọ́láhàn màmá bọ́láńlé màmá ọlámilékan màmá abdullahi ẹ ò ní fojú sunkún wọn lágbára ọlọ́run ẹ̀yin lẹ́gbọ́n kazeem aládò kan ìbàdàn kan ẹ̀yin tún lẹ́gbọ́n mọ̀nsúrù ẹ̀gbọ́n latifat ẹ̀gbọ́n táwà ẹ ò ní gbọ́ aburú sí ẹnìkankan nínú wọn o. àníkẹ́ o ṣe bẹ́yìn lọ́mọ màmá wa alhaja àpèkẹ́ abiyamọ tòótọ́ ìyá ìdùnnú ìyá àlùbáríkà iṣu ọmọ máa jiná fún wọn jẹ pẹ́pẹ́pẹ́ àmì ya rọ́bì. ọjọ́ ìbí alhaja fatimot àníkẹ́ adé kò wá ní dọjọ́ ìbí o ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìbí lókè èèpẹ̀ àmì kún fáyakún. ní báyìí ọlọ́jọ́ ìbí ẹ jẹ́ ń kì í rèlú ìbàdàn ẹ̀yin ní ìbàdàn nílé olúyọ̀lé ọmọ àjòrósùn ẹ̀yin lọ́ọ́ máa jẹ̀gbínyọ̀ ọmọ àfikàràhùn fọ́ọ̀rí mu ìbàdàn ìlú òjò ìlú àjàyí ìlú ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun owó ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà ìbàdàn ìlú ìbíkúnlé alágbàlá àjáyà àgbàlá ògúnmọ́lá ti tó kòkò sáré torí àgbàlá ògúnmọ́lá jokuba bẹ́ẹ̀ lómi lọ ẹ̀yin lọ́mọ bèrè kó tó wọ̀ níbi olè gbé jàre oníhun ẹ̀yin lọ́mọ lágẹ̀lú ọmọ arógunmọ́sá ìbàdàn tí kì í bá ní sọ̀rẹ́ àìmúnilọ́sógun togun là kó bàdàn ẹ̀yin lọ́mọ agbọ́ sásámọ́sá ọmọ agbóyàyàmọ́yà ẹ̀jẹ̀ ń dánu dúró báyìí náà a ó máa kì í òkú lọ́dún tó ń bọ̀ alhaja fatimot anike rọmọkẹ́ ẹ ti sọdún eléyìí ẹ ó ṣe tẹ̀mí pẹ̀lú ayọ̀ àtàláfíà ìgbà ọdún kan ni. bẹ́ẹ̀ bá ń gbọ́ mi báyìí ọ̀rẹ́ yín olólùfẹ́ yín alhaja balikis abẹ̀jẹ́ olúwatóyìn travel all over the world ló ń kí yín o. ohun pàtàkì ni ọjọ́ bí mi èmi lọ́jọ́ ẹ̀yẹ ẹ̀jẹ̀ ká ṣọpẹ́. it's my birthday o èmi lọ́jọ́ bí mi bá bàbá mo dúpẹ́ èmi lọ́jọ́ bí mi bá bàbá mo dúpẹ́.